wọ́n láwọn Ajagungbale yìí mugbó wọ́n sì ń yọ aráàlú lẹ́nu. ẹni tí ò níyàwó àna ẹ̀ kì í kú, ẹni bàbá ẹ̀ ò sì lóko ìṣòro ni kó pera ẹ̀ lọ́mọ onílẹ̀. àmọ́ ọ̀rọ̀ tàwọn afurasí ọ̀daràn mẹ́ta yìí yàtọ̀. wọn ò lóko, wọn ò lódò, wọ́n sì ń fòòró ẹ̀mí àwọn onílẹ̀ lábúlé gbáyùnrẹ́ níjọba ìbílẹ̀ adó-odò ọ̀tà. ìjọ̀gbọ̀n tí wọ́n fà ọ̀hún sì ti sọ wọ́n dèrò àhámọ́ ọlọ́pàá báyìí, wọ́n ti wọ gbága. orúkọ àwọn ọmọ òru làásìkà ọ̀hún ni Sunday Owóyẹlé ẹni ọdún 22, Ìdòwú Ayọ̀bámi ẹni ọdún 22 àti Kọ́lá Owólabí tó dàgbà jù láàrin wọn ẹni ọdún 39 lòun ṣe. ọjọ́ 4 oṣù kẹrin tá a wà yìí, ìyẹn ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tó kọjá, làwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n ti ń fa kùrákù pẹ̀lú àwọn aráàlú tí wọ́n ń gbé lábúlé gbáyùnrẹ́. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí tó fi ìṣẹ̀lẹ̀ yìí tó Aláròyé létí nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 10 oṣù kẹrin yìí sọ pé àwọn mọ̀lẹ́bí Dàda Gbábí ni wọ́n kọ̀wé ẹ̀sùn nípa àwọn afurasí wọ̀nyí sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n wá dáàbò bo àwọn lọ́wọ́ àwọn adúkookò mọ́ni ẹ̀dá yìí. wọ́n ní wọn ò jẹ́ káwọn lójú oorun. ọ̀sán kan òru kan ni wọ́n ní afurasí tí wọ́n porúkọ ẹ̀ ní Joseph Ayọ̀délé kó àwọn gidigan kó ẹ̀dá wo abúlé náà pẹ̀lú ìbọn àtàwọn nǹkan ìjà lóríṣiríṣi tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ tí wọ́n ti rà. wọ́n dá àwọn míì tí wọ́n ń kọ́lé wọn jẹ́jẹ́ lọ́wọ́ kọ́. wọ́n gba ilẹ̀ tó jẹ́ ti Dàda Gbábí yìí, èyí tó wà ní Atàn Ayùnrẹ́. bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ ara wọn di Ajagungbale tí wọ́n ń pe ara wọn lọ́mọ onílẹ̀, wọ́n sì ń jẹ gàba ní gbogbo agbègbè náà bó ṣe wù wọ́n. èyí ló mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá tó wà lẹ́ka ìtọpinpin lábẹ́òkúta DCP Babakura Mohammed láti lọ ṣèwádìí ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tó bá ń da omi àlàáfíà ìlú rú níbẹ̀. nígbà táwọn ọlọ́pàá yìí ti débẹ̀, táwọn afurasí náà ti kẹ́fín wọn ni wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ títí kan Ayọ̀délé Joseph tó kó wọn sòdí, àmọ́ ọwọ́ tẹ àwọn mẹ́ta. nínú ìwádìí làṣírí ti tú pé Ayọ̀délé yìí wà lára àwọn afurasí ọ̀daràn táwọn ọlọ́pàá ti kéde páwọn ń wá tipẹ́. wọ́n ní kì í ṣèní kì í ṣàná tí wọ́n ti mú ẹjọ́ wá pé ó ń fòòró ẹ̀mí àwọn aráàlú lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé lágbègbè adó-odò ọ̀tà. wọ́n níṣẹ́ jíjagunbalẹ̀, kíkó jàǹdùkú kiri àti híhalẹ̀ mọ́ aráàlú lòún gbégún wọ́ ní tiẹ̀. àmọ́ ọ̀kan nínú àwọn tọ́wọ́ báyìí, Kọ́lá Owólabí, kì í ṣàjòjì sáwọn ọlọ́pàá. wọ́n ti mú un rí nígbà kan pé ó fi ògbójú já ìbọn gbà mọ́ ọlọ́pàá kan lọ́wọ́ kí wọ́n tó ràn ẹ́ mọ́lẹ̀ tí wọ́n sì gba ìbọn ọ̀hún padà lọ́wọ́ ẹ̀. wọ́n sì wọ́ délé ẹjọ́ nígbà yẹn tó sùn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ní sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá. lára àwọn nǹkan ìjà tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lọ́tẹ̀ yìí ni oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi àti egbòogi olóró tí wọ́n fura pé igbó ni àti ọ̀bẹ aṣọ́rọ́. iléeṣẹ́ ọlọ́pàá ti wá kéde pé bí Ayọ̀délé Joseph bá fẹ́ràn ara ẹ̀ kó fẹsẹ̀ ara ẹ̀ rìn wá yọjú sáwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn tàbí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tàbí tẹ̀sán yìíkéyìí tó bá súnmọ́ jùlọ. àìjẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́, àgò ni ó sì dádì ẹgbẹ̀yìn. ní tàwọn tí wọ́n mú yìí, ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn yóò sì káwọ́ pọ̀nyìn rojọ́ tíwádìí bá ti parí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.